Ẹ kú dédé àkókò yìí bàbá ọdẹ. A kú ọjọ́ mẹ́ta o. A dúpẹ́. Ògùn gbè wá o. Àṣẹ. Ògùn ò ní já wa jẹ o. Àṣẹ. Ẹ dákọ yín fún gbogbo ilé. Orúkọ mi ni Sàràfà Àlàbí ọmọ Àtàlà ní ìlú Fátúmà. Mo jẹ́ ìkan nínú ẹgbẹ́ ọdẹ Adélẹ́yẹ ní abẹ́ Akébù Alárápé Ògúngbọ̀nmí. Ọdẹ nìyí o. Lágbára Ọlọ́run. Ṣé ẹ kọ́ sí ọdẹ yìí ni? Mo bá ń lè ní. Kí ló kọ̀ ọ̀gá yín? Akébù Alárápé Ògúngbọ̀nmí. Ta ló gbébọn fún yín? Mo bá ń lè ní. Ẹran wo lẹ kọ́ fi bàbá? Ẹran tí mo kọ́ pa láyé mi ọ̀kẹ́rẹ́ ni. Ìbọn Kàfárí abẹ́ epo ni mo fi pa ní ọ̀nà àríjẹ. Ẹ lọ yàbọn rẹ̀. A máa ń lo ìbọn ara wa ni. Torí nǹkan kan náà jọ ni wa. Nígbà tẹ wàá mọ̀ tán yìí tán, ẹran gidi wo lẹ pa? Àkọ́kọ́ ẹran tí mo kọ́kọ́ pa tó jẹ́ ẹran abàmì ní ẹ̀kúlé Abẹ́ẹ̀dàn, Adẹ̀gbé Òkété lọ ni. Bàṣẹ Adébẹ̀, èmi, Inúṣà Ọ̀pẹ́ládé, àjọ lọ ni. Násírù Afọlábí ní Fátúmà, àjọ lọ ni. Ádámà Àjàyí, àjọ lọ ni. Èmi ni mo wà ń dẹ sàńjọ́ náà. Ìgbà tí mo ka iṣẹ́ òkété òun, kò sí nǹkan kan mìíràn tó fi sí ilé ògidì owó ẹyọ ni. Ó fi sílẹ̀. Àbá nǹkan kan mìíràn bẹ́ẹ̀ tó kọjá owó ẹyọ. Owó ẹyọ nìkan. Wájú Ògùn. Àwa dẹ ìsàwọn adé àkùdù ẹ̀ báyìí. A bá aṣọ wáìtì ń bẹ tó fi tẹ wáìtì ní nǹkan kan ò yí là. Àdẹ̀pà òkété òun kò ní etí kan. Kò ní etí kan. Wájú Ògùn. Ojú etí ń ti gé. Kò sí nǹkan kan bí etí kan kò sí ń bẹ mọ́. Kò sí ní ìrù. Kò ní ìrù rárá. Wájú Ògùn. Ìrù náà ti lẹ́ẹ̀kùlé Ẹdó ń bẹ ni. Ìrù ti gé kú. Òdì kókó mi àgbàrú mẹ. Kò tí ẹ̀ sá pààrù mẹ́. Ọjọ́ náà tẹ̀. Àdẹ̀pẹ̀ràn kò ní ìrù. A pa òkété òun, àwa gbé wálé. Bọ̀tí àkó owó ẹyọ òun, àmú aṣọ òun. Bàtà wa délé, àwa lọ bá láyé wa lọ́mọdé àgàlára náà. Àwa ní òkété tá a pa nǹkan bábà ìlà bá ń bẹ̀ wọ́n. Kí ló tá a máa kó owó ẹyọ ń bọ̀? Ká padà lọ ọbẹ̀. Wọ̀lẹ́ àbò owó ẹyọ ń bẹ̀ mọ́. Ẹ bá owó ẹyọ ń bẹ̀ mọ́. Wàláì. Yóò ti dùn yín o. Àbò owó ẹyọ ń bẹ̀ mọ́. Táyì fẹ́ lo owó ẹyọ ni. Nígbà bá wá ní alọ́kọ̀ ìṣègùn ní ṣíṣe. Láyé wọlé ọmọdé àgàkọ̀ tí ọmọ ń lu. Wọ̀lẹ́ àbá ń bẹ̀ mọ́. Kí làwọn ìrírí yín mi? Ìrírí tí wọ́n tó rí ní ọjọ́ kan, Adẹ̀gbé wa wà lọ. À ń pè ibì kan ní Wàkúta. Láàlà àwọn ará ìdun abẹ́ epo sí ọ̀nà àríjẹ. Àwa ń dẹ́wà wá, èmi lọ̀gá alájà wọn bí. Àwa ń dẹ́wà wá. Akébù Alárápé wá yìnbọn ṣẹ́tù kan. À ń pè ọ̀sán ní ọ̀sán aláàgó. Ń bẹ ní ọ̀nà Wàkúta ń bí. Akébù wá yìnbọn ṣẹ́tù kan. Gbàá! Ẹtùn wa wọ́dé di aṣọ aláàgó. Bí mo ṣe ń sọ gan ní ìsinísìn, ọlọ́dẹ mi ọmọ rántí ìgbà náà. Nǹkan kan wà ń ké nínú gígé màmá wọn tó di ká ẹran yín kò kú lẹ́sẹ̀ o. Nídìí ọ̀sán aláàgó ń bẹ ni. Ààrí ẹtù. Alárápé ó sì máa nínú àbí mo ṣe ń sọ yìí nìyí. Wọ́n ti ká ẹtù yín kò kú lẹ́sẹ̀ o. Inú igi àgbálùmọ̀ ní ọ̀nà Wàkúta ń bẹ ni. Ibi oníṣòwò ti yọ ọmọ rántí. Igi tí wà ń bẹ dì sí. Wọ́n ti gé nígbà tí wọ́n ti ta gbogbo rẹ̀ àti ta lẹ́ẹ̀bẹ̀. Bí n ṣe rí láàrin. Kí ni ìrírí yín mi? Ẹ ṣé. Ọkàn wọ́n balẹ̀. Ògún ò ní bú àjẹ́. Ní ọjọ́ kan, mo dẹ̀gbẹ́ lọ ní Tọ́lá. Mo di ajá ni. Tọ́lá ìwò. Tọ́lá kan náà. Láàrún mọ̀. Lọ bá àwọn àrẹ̀sà. Àti láyé awéré. Àjọ dẹ̀gbẹ́ ni. Àwa àti Kọ́lá Akíntayọ̀ náà ti jọ dẹ̀gbẹ́ wa wà ń bẹ̀rì. Níjọ́ yẹ àwa dẹ̀gbẹ́ lọ. Èmi, Àmàlà Òṣòfò, àti Fẹ́mi Baálé, àti Àkàrà Ògùn,
àjọdẹ̀gbẹ́ lọ ni. Núrù Akíìmù Àrẹ̀sà ó sọ ní ọmọ mú ajá àhún dẹ̀gbẹ́ lọ o. Ayò ó ní ajá àhún ká má mú dẹ̀gbẹ́ o. Torí Akíìmù òun nìkan ní dá ṣe ń lu inú ẹ̀ lébọ̀. Àwa dẹ ìgbẹ́njọ náà lọ́nà CDU. Bá Ahmed wá yìnbọn sí ajá rẹ̀ kan wọ́n sì pa á. Ló bá ní ayé àwọn ọmọ ìta lábà lónìí o. Ọmọ ẹ̀ tí ní ká má mú ajá àhún lóko o. Ọgbọ́n wo la fẹ́ dá sí báyìí ní mọ́wọ́ rí. Apá ìgalà kan jọ náà. Apá. Bá Ahmed gan ló yìnbọn pa. Alábà. Nígbà wa délé Àrẹ̀sà Amọ̀lọ́sọ̀fọ̀ ní bó láti sọ fọ́mọ ìlú mi ní mọ́wọ́ rí. Bẹ́ẹ̀ mi ṣe dé ládẹ̀gbẹ́ lọ. Àsó náà sì lọ sí gbòòrò. Bá a ṣe adílé mọ̀bẹ́ lọ bá bàbá Àrẹ̀sà ọba kíá. Ń gbòòrò ládé mu ní ọ̀sán àárọ̀ ìlànà mòde. Mo ní nǹkan kan ló wá ṣẹlẹ̀ lóko tá a lọ. Wọ́n ní kí ló dé? Ṣé bá ọba yàn? Mo ní bá ọba yàn o. Wọ́n ní ìyá ajá Akíìmù ìbọn bá ó sì ti kú. Ṣùgbọ́n àwọn Amọ̀lọ́sọ̀fọ̀ ní àwọn ò lè sọ fún un. Tí a bá ní wàhálà ní o. Àwọn ṣe bọ́ọ̀rẹ̀ ọ̀ lọ bá. Wọ́n ní kí n lọ wò lọ́dọ̀ ìyá ń dó mọ́. Ibẹ̀ mọ̀ bá tó ń fa sìgá lọ́jọ́ náà. Bó ṣe ń lọ wá bẹ́ẹ̀ wọn mi. Sábà ó ti dé. Mo nígbà adé mo la dẹ̀gbẹ́ lọ. Ajá rẹ̀ ya bó kàlákẹ́ni ìbọn ti bá o. Ọba ọlọ́jà àhún kọ́. Ọlọ́jà àhún kọ́. Wọ́n jẹ́ mú lóko. Ó ní wò tó bẹ́ẹ̀ ó lámọ̀lọ́sọ̀fọ̀ mọ́. Ó ní bá Ahmed gé ò dẹ̀ májà àhún lóko. Ajá rẹ̀ ló. Mo lọ tẹ̀lé àní. Ṣùgbọ́n kò ní bá. Ó ní mo ní mọ̀ ọbẹ̀ ó ní mo ń débẹ̀. Abagbéra. Abakọ̀ rí bẹ̀. Oko ń wọ̀ lẹ́yìn kòkó sàká àtàrí. Ìbẹ̀rẹ̀ ajá ń kó sí. Àbàbà. Ó lágbàdá ìdábà mú àti ìjà ṣe é bí. Ọlọ́jà àwọn òkú. Akíìmù. Mo ní ajá ló ti kú yìí. Mo lájá ló ti kú yìí Akíìmù. Ó nífẹ̀ẹ́ mi ọ̀dẹ̀ mẹ́jà àwọn lóko. Ajá mi kọ́. Mo ṣe bí n lo ti rí. Ó ń ṣàràfà ó ń ṣe aràn sí ọ ni. Ó ní mọ̀lẹ́ mi náà mọ̀ ọ́n ṣe wọ́n láwọn ò lè wá bá o. Ó ní ṣàràfà kí ni káà wá ṣe bí a ṣe rí. Ń bọ̀ ọlọ́wọ́ di pé èèyàn lè bọ́ bá. Já fọ́nrán mọ́ lọ́hùn. Ń wọ́n ju ọlọ́dẹ yẹn ó sì gbà fún mi. Àbá sin ajá wọn. Bá a ṣe adélé. Mo ní jáde dé ọ̀dọ̀ àlàjá Bá Ahmed. Ó ní wọ́n lọ. Ó ní wọ́n wà bá òní. Ọlọ́jà àwọn òkú. Mi bá a ti sin ajá Akíìmù. Mo lọ bá Amọ̀lọ́sọ̀fọ̀. Jáde dọ́dọ̀ Bá Ahmed o. Èmi àtàkíìmù ti lọ bí ajá àti bò mọ́lẹ̀. Ẹja lọ ọba kábẹ̀. Bàbá fún lówó ajá mi ni. Àbí. Òní nìkan náà ni ó bínú mọ́. Tí o tá àbá lọ bá báyìí tó bá padà rí lẹ́yìn ọ̀rẹ́ yìí mọ́ tó lè dáwó. Gbà dénú ilé wọn àbá. Àwa lọ bá lọ́dọ̀ rẹ̀ mi. Bùrọ̀dá mi. Ibẹ̀ la bá. Wà á débẹ̀. Mo ní sábà ó ní kí ló dé. Mo ní àwa rí ọ̀pọ̀ ọ̀rọ̀ ajá ni. Ó ní Bá Ahmed kí n mo sọ fún gbà mo lọ bàdàn pé bá dá mi bá tẹ̀lé ẹ lé padà. Ẹ wá pa ajá mi. Ẹ bá ń wá ajá mi o. Bọ̀dá ni a fún olówó ajá mi tó ra ajá mi. Ọlọ́jà òun ló gbà. A lè rájá mi. Ṣùgbọ́n àwa padà sọ́dọ̀ Àrẹ̀sà. Lọ́wọ́ abánibá sọ̀rọ̀ tí ò fi bínú wọn. Ìta àkọ́kọ́ rí nu ní tọ́lá kan náà ni. Nígbà tí ń pé wọ́n bò ń wájà wọn. Ajá ti kú ó ti kú gbé. Bó wọ́n ṣe ní tó wà lọ́kàn rẹ̀. Ọmọ bu ẹ̀mí burúkú tí ń lò náà ni. Akíìmù. Nígbà kan ọmọ tí mo gbó orí ọpọlọpọ máa yí náà ni. Òmùgbó ni. Ó yẹ kẹ́yìn náà lè mọ̀ Akíìmù Àrẹ̀sà tó kọ́ lọ báyìí. Ọ̀rẹ́ mi dáadáa ni. Ìrírí yín mi. Ẹ ṣe ọkà wọ́ balẹ̀. Ògún ò ní dá wà láàmú. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Akíbù alára pé ògùnbò mi. Àti Táyé Akínwùmí tó jẹ́ jagun ọdẹ wọn bí. Àjọ dẹ̀gbẹ́ ni. Dáadáa. Adẹ̀gbẹ́ kan ló ń jọ kan ní ẹ̀yìn gbágbá ń bẹ̀rù. Alájà wọn ni mo bẹ̀rẹ̀ sí ní dẹ̀gbó. Mo kọ́ gbúrò bákà gbọ́n tí Bàṣírù ọ̀tún ọlọ́dẹ ó yìnbọn sí gàlà wọn. Ó lẹ́tù ló yìnbọn sí kọ̀pá.
gálà kejì ọlọ́run ò jọ pa mí jọ náà torí mo gùn lórí lábẹ́ Akíntọ́lá ni bẹ́ẹ̀ náà ṣe yí wùyàn báyìí ó fọ̀ ọ̀nà gbẹ́gbà ń sọ lọ ní bí alára pé ògòbó mi ṣe yìnbọn sínú gbàá mo ní ọ̀ṣọ́ọ̀ṣì ò lè pẹran ó ní bá òun gbà mo lóò lè pa ẹran mo ní tí ẹran bá jáde ọ̀dà ó ní wàá lọ bá o ó ní ní forí ó ní tó bá mo rà lọ bá ẹran mo bá pa mo ṣàlàyé ó jẹ́ ìrètí mo tún rí akọni ọdẹ ni ó gbìyànjú jọ náà. Gẹ́gẹ́ bí alájà bẹ́ẹ̀ni kí ni ìrírí yín láwọn ọgbẹ́ háìháì? a ti rí àwọn ìrírí kéékèèké kan kọ́lọ́ ó ṣe àánú wa kọ́mọ́dé àbá ẹran burúkú pàdé ní ògbó Tọ́lá náà ni à ń pe ẹnìkan ní Bílí àbúrò àkàdì ní Tọ́lá a fẹ́ sípa bàbá Brásímì ní Tọ́lá àwa dẹ̀gbẹ̀njọ náà wọ́n ti fi goro ṣe iṣu tá a jẹ àti ẹ̀sùn tán àbá bọ́ ọgbó tí n bà ní ìsìnjọ́ náà ọdẹ tí ó dé ń gbó wọ́n lè ní 100 torí àwọn ọdẹ ń bẹ ní ọ̀nà wọn àwọn aláta arúgbóńjọ́ náà jẹ́ bíi 16 àwọn àti Olúyọ̀lé wọ́n ń gbé ẹnìkan ní Síkírù Olúyọ̀lé àjọ dẹgbóńjọ́ náà ni àwọn dẹgbó apẹ 250 jọ náà àrí gàdàgàdà wà àwálé nígbà tó wá di ẹ̀ẹ̀kejì tá a fẹ́ dẹ̀gbẹ́ àwa lọ pàdé ní òmù àràn wọn níbẹ̀ ní ká ti pàdé ẹniwájú láti dẹ̀gbẹ́ àwa lọ sọ́nà àdìrùn àwa ń pe ọmọ kan ní Lúkú àbúrò Nóòrù ní amúlòsòfò àdẹ̀gbọ́njọ́ náà àárí ẹran kankan wáyé àárí nǹkan kan pàǹjọ́ náà àdídálé mọ́jọ́ náà ọ̀nà etí odò ọ̀sẹ̀ ń bí làgbọ́ apàdé sọ̀rọ̀ náà kiri àpẹran kanjọ́ náà àwa ń bọ̀ àwa gbé bọ̀ sọ́run báyìí ọmọ wa kọjá báyìí àwọn ọmọ ní Lúkú bí ìbọn Nóòrù ṣe dónú wà láì wájú ògùn nǹkan kan ọ̀dẹ̀ mọ́mọ́ bọ́mọ ń ṣe họnù ní pé bá Nóòrù ti yìnbọn mọ́ mi ó bá Nóòrù ti yìnbọn mọ́ mi ó làbá kó bu ọmọ yìí nígbà tá a bá ibi oríta Olúwo ibẹ̀ láti bá ń bi ìdí ọ̀pẹ mu ibẹ̀ láti mọ àwọn gbogbo ara rẹ̀ àbá àyà ìdáyà ń sáti kọlu ọmọ òun alẹ́ ẹjọ́ náà wọ́n gbé lọ sí gbòòrò lọ́sípítù Nóòrù àwa lọ ó ní wò ní lọ gbọmọ ọlọ́mọ ó kù bàbá wọ́n dé ògùn ọmọ ń kú jọ́ kẹta lógún ìbá kankan ò sì sí láàárín wà láì mú fògbó búra tábà tó pàdé mo lè dálẹ̀ sí ju Nóòrù àmàlẹ́sọ̀fọ̀ àbúrò ẹ̀ ni ó kú gbé Lúkú là ń pè ó kọ ọmọ nìkan kàyéfì tí mo tún rí kọ́lọ́hún mọ́ fi alẹ̀ ogun ọmọ bù àjẹ ọlágbára ó ní agbára díẹ̀ ìrírí yín mi. ẹ ṣé mo dúpẹ́ ní ọjọ́ kan èmi àti Lúkú aláràn àdẹnà òru lọ bá a ṣe á dẹnà lọ àárín nǹkan kan pa a wá dé ojú ibi mọ́sáàsì ọ̀pẹ́ ládéhùn a bá rí kùkù mọ̀nà kan olóńgbò eléyìí náà yẹ ká yìnbọn sí kọ́ Lúkú bá yìnbọn sí kábọn gbọ́dọ̀ ń ṣílẹ̀kùn ní ilé tó tíà à ń pè àbá ní òdu ọlá ó lẹ́yìn wo nu mọ́láwá ni ó ní kí lẹ́yìn bọ́ sí mo ní kùkù mọ̀nà ni ó ní olólógbò máa mi lẹ pa òun olólógbò máa mi ìyá náà bá jáde bí ìyá ṣe jáde bàbá ní kí lẹ́yìn bọ́ sí olóńgbò ni ó ní wo olóṣèlú ṣàgbákò lónìí olólógbò mi lẹ pa òun ó ní ọ̀yẹ́ pa mo ní mọ̀mọ́ kí ni àwa ó ní ẹ máa gbé lọ bàbá kì í mọ́lẹ̀ àbágbé bá a ṣe délé
ọ̀dọ̀ Ọláyíwá lọ́mọdé àgbàlagbà lọ bàbá wa. Ibi ó ti ayé káyèéfì fún wa ni pé bí nǹkan ti ṣẹlẹ̀ ní ọ̀pẹ́ láti tí bàbá ti mọ̀ nílé kò yíya ìtara bá bàbá tí wọ́n dúkòó lẹ̀ wọ́n lẹ́yìn ọmọ ẹ̀ kàn lójú ní ẹ̀ lójú inú tó yẹ pàǹtẹ́ ẹ̀ pàun tá àti ìdílé tí a ti mọ̀ pé apá olóńgbò wọ́n ní ẹgbẹ́ rẹ̀ já lọ àtúnṣe àgbé olóńgbò padà lọ sí ọ̀pẹ́ ládi bàbá ní bá a ṣe dé tàbá yìí ìyá ti ń ṣílẹ̀kùn bí ìgbà tí a ti mọ̀ ká ń bọ̀ ṣùgbọ́n àbọ̀ wọlé tìyàn o bàbá àti ìyá àmọ́ tí a jọ sọ o àṣàgbò olóńgbò lọ a lọ wì á jẹ́ ọlọ́run sì gbé nǹkan kó mú wa ṣùgbọ́n bàbá àti ìyá ní àjọ wọn bí àjọ sọ sí. ẹ̀dá ológbò padà wá sọ́nà ilé. àgbà súnjẹ ni asúnjẹ ni. nídìí iṣẹ́ ọdẹ yìí ọjọ́ wo nínú yẹn dùn jù. ẹ ṣe gan àkọ́jọ́ tínú mi kọ́kọ́ dùn tí n kọ́kọ́ dé wà gbàrí nínú mi kọ́kọ́ dùn à ń sọ ọ̀rọ̀ kan ní Fatuma njona àtàwọn bàbá wa wà ládẹgbẹ wa lọ bá a ṣe àdẹ héhè lọnà ọdún náà n ò fojú kẹtù rí bàṣílẹkọ pẹtù njona tí mo rí rí ní igbó ọ̀nà àwòpẹ nínú tínú mi kọ́kọ́ dòdù ní pé àti ẹtùrè kéèké tí ẹ fún mi báyìí mo jó tí mi délé torí ìpìlẹ̀ rírí tẹ́lẹ̀ jó tínú mi kọ́kọ́ dòdù. so ní ìgbàkejì tínú mi dùn níjọ́ tí alárápẹ́ tó kú yìnbọn sí gàlà ní ìbẹ̀rùn inú mi tó dùn inú mi dùn ó padà. níjọ́ wo ló bá yín nínú jẹ́ jù. níjọ́ wo ló bá yín nínú jẹ́ jù. ẹ mà ṣe gan níjọ́ tí ó bá mi nínú jẹ́ jù adẹ̀gbẹ́ lọ sí ọ̀nà abálé àjìǹdì èmi àti àwọn olóòdẹ mi àti bàṣì mo ṣáà ń dẹgbóhùn wàwà ìgalà ń bọ̀ ó ẹ tún ń bọ̀ ó ìgalà ń bọ̀ ó bàṣì yìnbọn sí ìgalà kọ̀pá bí mo ṣáà ń sáré lọ iná bọ́ lọ́wọ́ mi ni tí iná dún ìbọn gàán ìbọn ti lọ ti jà lọ nínú ọgbọ ní bàṣì bá ń pé kí ló tó yìnbọn sí i mo ní ìbọn dáhùn ní o tí ẹ yìnbọn sí kankan o níjọ́ tí inú mi bàjẹ́ jù nù ọlọ́run ò jẹ́ ń pa àyàn jọ náà dúpẹ́ lọ́wọ́ Ògún torí wọn màmá yìnbọn wọn máa dáhùn fún rẹ̀ wájú Ògún. ẹ̀kọ́ wa láwọn ọ̀gbọ̀n kéékèèké ẹ ṣe àwọn oògùn kékeré kan tí ẹ fún wa tá a bá lọ́wọ́ yín náà là á sọ lónìí tí wọ́n bá ní ọkùnrin lè yàn wọ́n fẹ́ ṣàṣì kó fọkàn balẹ̀ tó bá ti lóògùn ìlọ a lọ gbọ́ orí ẹ̀ lulú kan ṣẹ́gi sọ́run kan a jò pẹ̀lú ìpàdé àtàrí kan tó bá ṣe pé ọkùnrin bá ní yóò fi sín gbẹ́rẹ́ 40 àtẹyọ kan sórí tí a bá léèyàn ní oògùn tí àfọ̀ṣẹ tí dẹ́kọ̀ yíyan lọ tọkọ ṣàwò tẹ́lẹ̀ ló bá fa òjò ni ẹnu ara rẹ̀ orí ara rẹ̀ ní fà sí tí ṣẹ́gi bá ṣẹ́gi ni orí ara rẹ̀ ní sẹ́ni ó dán lójú. 21. ẹ dákọ̀ yín lẹ́ẹ̀kan sí. èmi ni Sàràfà Àlàbí tó bá jẹ́ pé gánsà bá ní ọgbẹ́ ẹnu pé wọ́n ti wò kọ́ lọ ẹ lọ tọ́jú ewé ewùrà ẹgbó èyí tẹ́ kó mọ ibi tó parí sí ni. ewé ewùrà kò jù báyìí lọ. àgbo àáfò mi gbó omi lásán láì gbó. yọba mú ẹ mélòó ní òmù. bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta lẹ́yìn mẹ́rin yóò gbàgbé pé gánsà mú rí mo ti ṣe dáadáa fún yàn rí. ọ̀sà mo ti ṣe dáadáa tí mo sì ti jẹun lórí ẹ̀rí dáadáa. ẹ ṣé o.